ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí i ẹ mà káàbọ̀ sí ọ̀tún ètò wa fún ti òní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé kí lẹ rí sí i ní ètò kan lórí èyí tá a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ìrírí gbogbo àti kàyéfì tá a rí tá a gbọ́ àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ Núwà Media iléeṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ wà orúkọ mi ò yí padà Aródú náà ni òjígọ̀bì ọmọ wọn lówó òdùrà ajípépé ṣeré ògbógbòǹdù ẹkùn ní mí ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọmọ yẹ̀pọ̀ yẹ̀kùtẹ̀ olóhùn bónílé túnṣe ọmọláàgbélù ìtún alága àgbélé ọmọ bá rí jẹ àwọ̀ láàmọ̀ àwa òṣùlé ni mí ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sórí ọ̀tún ètò kí lẹ rí sí i fún ti ọ̀sẹ̀ yìí ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ẹgbìrí gbàgbàgbà ẹ má bínú ṣẹlẹ́yìn jẹ́ ń dà mí ó dà ní pé ẹnujọ́ mẹ́ta àwọn ìrírí gbogbo tí mò ń gbé wá àwa ló bá wí ẹ dẹ̀ ṣàánú mi ẹ ṣàánú mi stop making me feel ashamed I'm a woman anyway obìnrin tèmi kúkú yàtọ̀ sí ti gbogbo wọn èmi mọ ohun tó tọ́ mo sì mèyí tí ò tọ́ lóòótọ́ Ọlọ́run ló ràn ni lọ́wọ́ ṣùgbọ́n mo gbàgbọ́ wípé tá a bá ti ranra wa lọ́wọ́ dé àyè tó láàmì tó lápẹẹrẹ á rọrùn fún Ọlọ́run láti ràn wá lọ́wọ́ ṣá ẹ̀yin tèmi alága tí gbogbo èlé bọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ rí o ní ọjọ́ kan ṣẹ́rí ìyàwó yẹn ẹ jẹ́ kí n pe ìyàwó ní Péjú kí n pe ọkọ ní bóyá Gbọ́láyọ̀ Péjú ó jẹ́ arẹwà obìnrin òun náà dẹ̀ fẹ́ arẹwà ọkùnrin Gbọ́láyọ̀ torí dádì wa ọmọ ga tán kílẹ̀ fíl ó wá ń sọ nǹkan owó tó wà lápò ẹ wá ní kí dádì má ṣe nọ́mà dádì náà máa ń gbàwọ̀ ẹ̀gbẹ̀gbẹ́ mọ́ wọ́n máa ń gbá ìwé lẹ́ẹ̀kọ̀ọ̀kan you know that kind of thing ní ọjọ́ kan ṣá Péjú náà bá ní òun fẹ́ máa play cards òun náà láwọn àyè kan Péjú náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nọ́mà pẹ̀lú Péjú ẹ̀yin tèmi ìjọ kan ní wọ́n bá gbé Sisi Péjú ló bá dilé ìtura kan ní ẹ jẹ́ kí n pàdúgbò ẹ̀ ní mo sá fún ẹ tó toró wọnú kí dádì wa má bàa rí sista Péjú ni wọ́n ṣe gbé sista Péjú lọ sí ilé ìtura wọ́n sì jókòó ní ààyè ìgbàlejò ní ilé ìtura ní àǹtí Péjú bá rí dádì wa jáde bọ̀ àwọn àti òrèǹté tí wọ́n gbé lọ ṣe tó lọ fi rough weather ni wọ́n jọ fi ọwọ́ kọ́ra wọn lọ́rùn lọ́n ṣe bá àti Péjú ṣe wò pé bọ̀bọ́ yóò gbọdọ̀ ká mi mọ́ bíbá pé wọ́n gbé mi náà wà nígbà àti Péjú náà ṣe gbà níyàn lọ́ba sọ́dọ̀ rẹ̀ Gbọ́láyọ̀ abájọ ìgbà tó ní ẹni pé kí n má bọ̀ ṣe ni mo sọ pé ṣe ni mo mọ̀ pé ẹni wọ́n sọ fún mi ni mo ṣọdẹ débí ni ìyẹn ni ọ̀rọ̀ ṣáà di yam pepper scatter ìṣàmọ̀ àwọn dáàdì wa ṣàbẹ̀rẹ̀ wọn àti ọmọ àgbà lójú àṣé gbogbo yẹn tí àǹtí Péjú ń ṣe ojú wọn fi ṣe bójúbójú olóró pọ̀ ẹ para pọ̀ àṣé ohun tí àǹtí Péjú ṣì máa ṣí níjọ́ ìṣá àsìpé Gbọ́láyọ̀ ìyẹn ṣiṣẹ́ ní ìlú Èkó àǹtí Péjú wọ́n fẹ́ wọn sí Ìjẹ̀bú Òde ọkọ wa Gbọ́láyọ̀ wọ́n ti dágbére fún àǹtí Péjú pé àwọn ò ní lè wálé lásìkò ní òpin ọ̀sẹ̀ yẹn wípé torí ẹnìkan níbi iṣẹ́ àwọn ó fẹ́ ṣe ayẹyẹ àmọ́ ayẹyẹ yẹn ọwọ́ alẹ́ ló máa bọ́ sí ilé ìgbafẹ́ wọn ìyẹn club house ẹni yẹn ni wọ́n ti fẹ́ gba àlejò àwọn èèyàn fún ayẹyẹ yẹn ó wá bọ́ sí ọwọ́ alẹ́ àwọn aláwọn ọ̀dẹ̀ ní fẹ́ fi òru rìn so wọ́n ti dágbére fún Péjú nílé wípé àwọn ò ní wá ìyẹn ni Péjú àbàbá ẹmọ̀záàdì ṣúgẹ́dàdì táǹtí Péjú ń gbé àwọn náà bá sọ fún àǹtí Péjú pé ṣé ìsọkọ ò dẹ̀ wálé ní ìparí ọ̀sẹ̀ yìí yẹ́ká náà lọ rough weather wọ́n ti gbé àǹtí Péjú lọ wọ́n ti lọ rough weather ṣe everything ẹ get ìyẹn ni ṣúgẹ́dàdì bá sọ fún àǹtí Péjú pé àmúdẹ̀ ní get together kan ní ìlú Ìbàdàn pé ó jẹ́ káwọn jọ sáré ṣeré lọ àwọn àtúntò yẹn gbé wéètì náà ẹni wọn kọ kìnìkan láì mọ̀ wípé ibi ayẹyẹ yẹn kan náà ni Gbọ́láyọ̀ ló dágbére ẹ̀ fún àǹtí Péjú ẹ mọ̀ wọn ọjọ́ mọ̀ òun kọ́ lòun lọ Ìbàdàn òun lọ bá arábíṣẹ́ òun kan ṣe ayẹyẹ ni àǹtí Péjú ló ti kọ́kọ́ dán pẹ̀lú sugar daddy ó dà pé wọ́n ti wà òkè dáadáa nínú ilé so ara wọn ti jọ gbẹ̀ kan wọ́n wá kóra wọn wá sí ìta wọ́n wá ṣe bẹ́ẹ̀ ní ìdí mọ́tò ẹ̀ mọ̀ wọ́n ṣe jangurọ́fà epo mọ́tò jangurọ́fà epo mọ́tò nínú
mọ́tò ìyẹn ni Gbọ́láyọ̀ ń bọ̀ ìyẹn kàn páàkì ọkọ̀ tiẹ̀ sẹ́gbẹ́ kan ló bọ́lẹ̀ lórí pé mọ́tò yẹn fín ó bá kọjá lọ kò kúrú kan àrà oríṣiríṣi ni wọ́n máa ń rí ní ilé ìgbafẹ́ òun bá wọlé kò pẹ́ tó wọlé ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ dún ó wá ní kó wá gba ìpè yẹn ní ìta torí ariwo tó wà nínú ilé ìgbafẹ́ jíjáde tó máa jáde báyìí ṣe ló bọ́ sọ́wọ́ sugar daddy àti àǹtí Péjú kí ló ṣẹlẹ̀ sugar daddy ṣẹ́ẹ̀ṣì lẹ́kùn mọ́tò ó ń bọ́lẹ̀ ní ọwọ́ ẹ̀yìn wọ́n ṣe ń bọ́lẹ̀ singlet ló wà lára wọn wọ́n ń fa ṣòkòtò wọn sí orí àwọ̀tẹ́lẹ̀ wọn ní àǹtí Péjú ìyẹn jáde ó kó ẹsẹ̀ síta ó ìkàn rí mọ́lẹ̀ ó ń fa dúrọ̀sì ẹ̀ sí òkè ojú tó máa gbé sókè báyìí ló bá di gbàgán ló bá dojú Gbọ́láyọ̀ ló bá di yam pepper scatter mo láìkì Gbọ́láyọ̀ kò pariwo is too mature for that kind of thing ló bá ra mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ kò wúlẹ̀ padà sínú ilé ìgbafẹ́ ló bá kíkì ọkọ̀ ló bá tiẹ̀ lọ sí ilé ẹ mọ̀wé tó pa yẹn ilé ni àpótí ń jókòó de ìdí so Gbọ́láyọ̀ wá lọ sílé ẹni ká àǹtí Péjú máa lọ sílé sugar daddy kò lè fílẹ̀ àǹtí Péjú wọn kàn wọn ò lè lọlé wọn ò mọ ohun tí wọ́n fẹ́ ṣe ló bá di gbàjáre yẹn ni èmi náà gbé wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé mi ò kúkú ní òye tó kún mo ní kí n wá fòye yín kún òye kí fọgbọ́n yín ṣe ọgbọ́n ohun gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ kàn sí wa bẹ́ẹ̀ ṣe máa ṣe lórí ìtàkùn wa nọ́mbà wa àti email wa tẹ́ ẹ ń wò lórí ẹ̀rọ yín fún gbogbo àwọn iṣẹ́ wa tá à ń ṣe nílé iṣẹ́ Núwà Media àwọn iṣẹ́ tí ó jẹ mọ́ ká gbé ohùn sáfẹ́fẹ́ ká ṣe ìwádìí ká ṣe àkójọpọ̀ àwọn ìwádìí wa sínú fọ́nrán ká sì gbé e lárugẹ sínú afẹ́fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ tẹ́ bá fẹ́ ká bá yín ṣe live streaming ìyẹn ni pé ká bá yín ya àwọn ayẹyẹ yín kí àwọn ènìyàn sì máa wò káàkiri orílẹ̀-èdè àgbáyé ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ní lọ́wọ́lọ́wọ́ àsìkò hot ẹ pè wá sórí nọ́mbà wa àbí sórí ìtàkùn wa àti email wa tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín tẹ́ bá dẹ̀ wá fẹ́ mọ̀ sí tẹ́ fẹ́ rí àwọn oríṣiríṣi nǹkan tí a máa ń gbé iléeṣẹ́ wa ṣe ẹ tẹ atọ́ka tó lọ sórí àsíá wa ìyẹn www.nuwamedia.com nuwamedia.com nuwa yẹn ní àmì ohun Yorùbá lórí nuwamedia.com ní kẹ́ ẹ tẹ atọ́ka ẹ̀ lọ́gán lẹ máa já sí orí àsíá wa lórí ayélujára èmi ní tí ní tòótọ́ Aródú Òjígọ̀bí mi ò pa orúkọ dà ẹ wọ ẹ jẹ́ kí n sáré sọ fún yín kí tó lọ ṣẹ́wọ̀n pé Christmas tuntun bẹ́ẹ̀ má ṣe nǹkan tẹ́ ṣe fún mi ní last year ní ẹ̀ láìpẹ́ ẹ promise mi láwọn adìyẹ bíi 50 bíi 100 ẹ yọ bíi 4 ni mo rí ok kí n má bínú mi ò bínú mọ́ mo trust ní pé máa send àwọn adìyẹ àbí owó tí màá fi ra màálù ẹ pè mí síṣẹ́ má jẹ́ kí n wá tọrọ 2k lọ́wọ́ yín o á dára fún gbogbo wa a máa pàdé láyọ̀ láìpẹ́ jọjọ Ọlọ́run á ṣọ́ wa ìpàdé wa bí oyin àlàáfíà o. Núwà Media.